nípa ìrẹsì tó léwu fún ìlera rẹ tí àjọ Nafdac ń kìlọ̀ rẹ̀. Àjọ tó ń rí sí ohun jíjẹ àti oògùn lílò lórílẹ̀‐èdè Nàìjíríà Nafdac ó ti kìlọ̀ fún aráàlú láti ṣọ́ra fún oríṣi ìrẹsì kan tí ìjọba ilẹ̀ olómìnira Niger tó ti fi òfin dè, àmọ́ tí wọ́n ló ṣeé ṣe kó ti wọ àwọn apá ilẹ̀ Áfíríkà míì. Àwọn ohun tó léwu gidi fún ara, ìyẹn metallic contamination, ló wà nínú ìrẹsì náà lẹ́yìn táwọn olùwádìí ṣiṣẹ́ lórí rẹ̀ bí Nafdac ṣe sọ. Nínú ìkéde kan tí àjọ Nafdac fi léde, òun ni wọ́n mà ti ṣàlàyé pé orúkọ ìrẹsì tó léwu fún jíjẹ náà ó ní bulmex. Wọ́n fi kún ọ̀rọ̀ wọn wípé àjọ tó ń rí sí okòwò lórílẹ̀‐èdè Niger ìmọ̀ ló mà fi tó Nafdac létí pé àwọn ti fi òfin de ìrẹsì tó ń wá láti India náà lọ́dọ̀ àwọn. Gẹ́gẹ́ bí àjọ Nafdac ṣe wí, ẹ̀ka iléeṣẹ́ kan Agadez Regional Directorate of Commerce and Industry ìmọ̀ ló mọ̀ rí àwọn irin ìdọ̀tí nínú ìrẹsì náà tí wọ́n sì rí wípé ó léwu fún èèyàn láti jẹ. Ìwádìí náà fi hàn pé wọ́n rí àwọn irin àlòkù àti ìdọ̀tí irin nínú ìrẹsì náà, èyí tó mú kí ó mà léwu fún jíjẹ. Láti dènà wàhálà kíkó ìrẹsì náà wọlé tàbí pínpín kiri rẹ̀ ó di èèwọ̀. Bẹ́ẹ̀ ni àjọ náà mọ̀ wí. Gẹ́gẹ́ bí àjọ Nafdac ṣe ṣàlàyé, wọ́n ń ta ìrẹsì bulmex gẹ́gẹ́ bí ẹ̀yà ìrẹsì tó wá láti India àti bí onígígùn sọ̀rọ̀ tó wá láti Pakistan. Àjọ Nafdac wá sọ wípé òun gbọ́ pé wọ́n ti ń kó ìrẹsì náà wọlé káàkiri Áfíríkà, pàápàá ní Nàìjíríà àti orílẹ̀-èdè Niger. Àmọ́ àjọ yìí ó sọ wípé òun kò tí ì fìdí rẹ̀ múlẹ̀ bóyá wọ́n ti ń ta ìrẹsì náà káàkiri àwọn ọjà ní Nàìjíríà. Ó ṣe pàtàkì láti mọ̀ pé a kò tí ì lè fìdí rẹ̀ múlẹ̀ bóyá ìrẹsì bulmex ó ti wà lọ́jà ní Nàìjíríà. Nafdac ń kéde sílẹ̀ láti fimú fínlẹ̀ nípa rẹ̀ ká sì rí wípé wọn kò kó àwọn ọjà náà wọ orílẹ̀-èdè wa Nàìjíríà láti dènà ìrẹsì bulmex kó má bàa wọ Nàìjíríà. Nafdac sọ pé òun ti pàṣẹ fáwọn adarí káàkiri ìpínlẹ̀ láti fi kún bí wọ́n ṣe ń tọpinpin àwọn ọjà. Ó ní kí wọ́n gbẹ́sẹ̀ lé ìrẹsì bulmex lẹ́sẹ̀kẹsẹ̀ níbikíbi tí wọ́n bá ti kófìrí rẹ̀ ní Nàìjíríà. Nafdac wá rọ àwọn alágbàtà ìrẹsì, àwọn aláràtúntà àtàwọn tó ń tà ní ìwọ̀n kéréje pẹ̀lú àwọn tó ń rà á jẹ láti ṣọ́ra gidigidi. Wọ́n ní kí wọ́n farabalẹ̀ wo ìrẹsì tí wọ́n bá fẹ́ rà, kí wọ́n wò ó bóyá ó jẹ́ ojúlówó àbí kò tiẹ̀ dá láti jẹ. Bí aráàlú bó bá rí ìrẹsì èyíkéyìí tí wọ́n fura sí pé kò mọ̀ dáa tó tàbí tó jẹ́ ayédèrú, Nafdac ní kí wọ́n fi tó ẹ̀ka òun létí tó bá wà nítòsí wọn. Kọ́lọ́bì Elédùmarè kó má jẹ́ ajẹun tí ó ṣekú pa wá. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kànnì Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Òní lọ́jọ́ àìkú, èmi àti ń rèé àní bá wọn kúkú ọ̀wọ̀wọ́ láṣẹ Èdùmàrè. Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjìrè.